Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Abala ìròyìn lórí Ede Yoruba International ni ẹ ti ń gbọ́ wa. Owó kò ní ran Olúwatóyìn ní oníròyìn yín. Ohun àrídájú ogún tí ẹ lè fẹ́ mọ̀ nípa Sisi Quadri, Tolani Quadri Oyebamiji. Pẹ̀lú ẹ̀dùn ọkàn, Ede Yoruba International kẹ́dùn ìpapòdà gbajúgbajà òṣèré Nollywood Yorùbá, Tolani Quadri Oyebamiji, tí gbogbo ènìyàn mọ̀ sí Sisi Quadri. Sisi Quadri tó jẹ́ ọmọ ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n bí ní ọjọ́ 25 oṣù kejìlá ọdún 1979 fún ọ̀gbẹ́ni Alhaji Jimoh Oyebamiji àti ìyá ẹlẹ́wà ìyá rẹ̀. Èròǹgbà bàbá rẹ̀ sì ni wípé kí Sisi Quadri jẹ́ ìlúmọ̀ọ́ká olórí ẹ̀sìn Mùsùlùmí. Ó parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìlú Ọ̀rẹ́, ìpínlẹ̀ Ondo. Ó sì tún tẹ̀síwájú sí ilé ìwé gíga ti Iree Polytechnic. Ó gba òmìnira lẹ́nu iṣẹ́ aṣọ rírán ní ọdún 1999. Tóyìn Ọláìyá tí a mọ̀ sí alága council ni ọ̀gá rẹ̀ àkọ́kọ́ nínú iṣẹ́ eré orí ìtàgé tíátà. Ó farahàn nínú sinimá àgbéléwò tí àkọlé rẹ̀ ń jẹ́ Kòtò Ayé tí àgbà òṣèré olóògbé Alhaji Ajílẹ̀yẹ darí ní ọdún 2002. Ìfarahàn ráńpẹ́ ni ó máa ń ní nínú àwọn sinimá tó ti ń ṣe sẹ́yìn kí ó tó di pé ó kópa dáadáa nínú sinimá àgbéléwò tí à ń pè ní Ṣẹranko Ṣènìyàn tí ó jáde ní ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2004. Èyí ló mú kí òkìkí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàn lẹ́nu iṣẹ́ eré orí ìtàgé. Pẹ̀lú ìfẹsẹ̀rinlẹ̀ ẹ̀rọ ayélujára, òun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Fúnmi Awélẹ́wà bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn fọ́nrán ọ̀dẹ́rìn-pòṣónú kó tó di pé wọ́n wá sọ ọ́ di sinimá àgbéléwò àkọ́kọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Èébú Dọlá. Ó gbé iṣẹ́ eré orí ìtàgé rẹ̀ lárugẹ sí i nípa kíkọ́ àti mímọ̀ ìmúra àti ìṣe ojúlóge fún eré orí ìtàgé ní ìlú Èkó. Ọ̀kan nínú àwọn tí ó kọ́ ní iṣẹ́ yìí ni Regina Chukwu. Sisi Quadri gbajúmọ̀ fún ọgbọ́n àtinúdá àti ẹ̀bùn àrà ọ̀tọ̀ fún eré orí ìtàgé. Ó sì ti kópa nínú àwọn eré orí ìtàgé tí ó tó 150. Ó jẹ́ ẹnìkan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn fún eré orí ìtàgé, adẹ́rìn-pòṣónú, aláwàdà lórí ẹ̀rọ ayélujára, ògbóǹtarìgì aránṣọ àti olùdarí ayẹyẹ. Ó ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òdẹ́rìn-pòṣónú mìíràn bíi tirẹ̀, bíi Ọ̀gbẹ́ni Macaroni, Edem Victor, Wòlíì Àgbà, Brother Shaggy, Pastor Remote, Erékéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan nínú àwọn àṣeyọrí olóògbé Sisi Quadri ni pé ó ní ilé ìránṣọ tí ó tóbi, ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ àti ọmọṣẹ́. Ní oṣù kẹwàá ọdún 2020 ni a gbọ́ pé Sisi Quadri ṣí ilé tuntun tí ó kọ́. Oṣù kejì ọdún yìí ni ó pé ọdún kan gbáko tí olóògbé pàdánù ìyá rẹ̀, ìyá ẹlẹ́wà, ní oṣù kejì ọjọ́ 23 ọdún 2023. Gẹ́gẹ́ bí ìwádìí wa, Sisi Quadri fi ọmọkùnrin méjì sí ayé lọ tí orúkọ wọn ń jẹ́ Azani Ọlámilékan Oyèbámijí àti Ọlámídé Oyèbámijí. Àwọn awuyewuye kan sọ wípé lẹ́yìn tí olóògbé Sisi Quadri ṣe àṣeyọrí láti gba ìwé ìrìnnà sí orílẹ̀-èdè Amẹ́ríkà ni ó jẹ́ Ọlọ́run nípè. Ede Yoruba International kò lè sọ àrídájú ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó ń jẹyọ lórí ayélujára, ìwádìí fi yé wa wípé àìsàn kíndìnrín ni ó ṣe okùnfà ikú Sisi Quadri ní ọjọ́ Ẹtì Friday oṣù kẹta ọdún tí a wà yìí. Àwọn kan sọ wípé Sisi Quadri kò tíì ya fọ́nrán tí ó ní í ṣe pẹ̀lú kí ó kú nínú sinimá rí, nítorí pé kò fẹ́ràn láti máa ya irúfẹ́ àwọn sinimá wọ̀nyí. Sinimá àkọ́kọ́ tí ó ti dá aṣọ irú rẹ̀ ṣòro náà ni Aníkúlápó, tí ó jáde ní ọjọ́ kan náà tí olóògbé fi ayé sílẹ̀. Tó, a ò ní rí jù báyìí lọ ní orí ìròyìn yìí. Tí ẹ bá fẹ́ mọ̀ díẹ̀ sí i nípa Sisi Quadri, ẹ lè yẹ̀ wò lórí abala ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ tí ó ń jẹ́ @IamSisiQuadri. Ẹ ṣé, ó dìgbà kan ná. Má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification bell.